Igbó Park ń bẹ Ọ̀yọ́ Park tí wọ́n kidnap àwọn èèyàn síbẹ̀ wọ́n ròyìn wípé gbogbo bó ṣe ń wakùsà ń bẹ return ń padà sọ́dọ̀ Mákindé àtàwọn kọ́kọ̀sì ẹ̀. The same inú igbó yẹn náà dẹ̀ kidnap tó kó àwọn èèyàn lọ. The same Mákindé ni ò dẹ̀ fẹ́ kí àwọn security private security kí wọ́n wọbẹ̀ torí ìjẹ́ títí ẹ̀ bọ̀ ó lè gbà kí wọ́n gé àwọn aráàlú gbé kán pa wọ́n ṣùgbọ́n torí owó tó mèkì ń bẹ kò fẹ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ wo nǹkan tí mo mú wá lónìí ó lágbára gan. Màámi Yèyé Dára wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ó park ní ìlú Ọ̀yọ́ àti Ọ̀sìlárì nígbà tí wọ́n ẹ rántí ọjọ́ kìíní àná ní 2021 tí wọ́n lọ jólè sí Fọlọ́rìn Sunday Igboho. Wọ́n ní Ọ̀sìlárì àtàwọn ẹmẹgbẹ́ pẹ̀lú Ṣèyí Mákindé àwọn náà mọ̀ nípa pé Ọ̀sìlárì gangan ló lọ síbẹ̀ pẹ̀lú àwọn DSS láti lọ jólè sí Fọlọ́rìn Sunday Igboho. Ẹ jọ̀ọ́ kí là ń para wa fún, kí là ń ba dúkìá ara wa jẹ́ fún? Ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ wọn kankan fìdílé kẹ wá gbọ́ bí Màámi Yèyé Dára bí wọ́n ṣe tún pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí. Gbogbo wa la mọ̀ auxiliary pé ń lọ ní ìlú Ìbàdàn ní àárín ìgbà tí Ìgbòho ń sá àsálà káàkiri fún ẹ̀mí ẹ̀ fún àlàáfíà ayé ẹ̀ tó ń ṣọ́tù Kútọ́nù mọ́ Germany torí ojú ló ká wọn mọ́ngbà náà. Ogún pọ̀ ò fọmọ Adéyẹmọ ẹ̀yin tẹ́ mọ̀ lẹ́ẹ̀mọ́ ogún pọ̀ fọmọ Adéyẹmọ ńgbà tá à ń sọ yìí o. Ọlọ́run ni ò jẹ́ kí wọ́n gbẹ̀mí, Ọlọ́run ni ò fẹ̀mí ẹ̀ sílẹ̀. Wọ́n fẹ́ pa bí wọ́n ṣe pa àwọn tàná ṣùgbọ́n Ọlọ́run ò gbà. Ìbá jẹ́ wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti lọ sí Kútọ́nù kọ́ lọ bá president náà pé má fún freedom, wọ́n rẹ́dì láti ṣe. Ìbá jẹ́ wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti gbá German embassy àbí kán wá sí Germany kán wá tẹ iṣẹ́ yẹn pa wípé tí Ìgbòho bá wá sí Germany o ẹ lé o àbí kẹ́ ààrẹ ẹ̀sẹ̀kẹ́ tì mọ́lé. Wọ́n á ṣe nígbà náà ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín. Ọlọ́run kì í ṣe ìbàjẹ́. Ìrìn àjò yìí ló mú mi máa lé ní many things wípé ẹ̀yin Yorùbá lẹ sọ wípé bí ènìyàn bá ń ṣèkà láyé bí gbogbo àgbáyé ò bá mọ̀ tó bá ń súre fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa gbé ṣépè. Ṣùgbọ́n tí èèyàn bá ń ṣe dáadáa tí àwọn èèyàn ò mọ̀ tó ń gbé ṣépè tó ò pé ìkà ni iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa súre fún. Òun ni ọ̀rọ̀ Ìgbòho. Ǹjẹ́ ẹ rántí wípé wọ́n kọ́kọ́ lọ jó ilé Ìgbòho kó tó di wípé wọ́n lọ bọ́ọ̀sì ilé ẹ̀? Bóyá ìṣèrántí ńgbà yẹn ńgbà tí Yorùbá Nation ń lọ lalala tó gbóná. Wọ́n kọ́kọ́ lọ sí old house Ìgbòho ní Ìbàdàn bẹ̀ tí wọ́n lọ sọnà sí. Kì í ṣe Fúlàní ló sọnà sí, àwọn ọmọ kóòtù àjíire àwọn Súrì náà ni, àwọn auxiliary ni àwọn Mákindé àǹkó ni wọ́n gbéṣẹ́ náà fún. Àwọn ni wọ́n lọ dáná sun ilé Ìgbòho. Lẹ́yìn ìgbà yẹn kọ́ gbogbo bí wọ́n dẹ̀ ṣe lọ tí wọ́n lọ sí ilé Ìgbòho tí wọ́n lọ bọ́ọ̀sì ẹ̀ tí wọ́n fẹ́ pamọ́lé wọ́n wà àwẹ̀ ẹ̀ bọ̀ lọ́dọ̀ títí wọn. Ìgbà yẹn àwọn àti Mákindé wọ́n wà in good time, àárín wọn gún régé. Irú auxiliary báyìí irú auxiliary kò ní fẹ́ kí irú Ìgbòho dún ní Ìbàdàn. Mi ìdẹ̀mọ́ reason why torí kò sí ìtọ́pa wọn pọ̀, wọ́n jọjọ́ mọ ògbóró, wọ́n jọjọ́ mọ líle náà ni. Auxiliary wà ní NURTW ti Ìbàdàn, àwọn ọmọ union. Màámi Ṣadé lọ́tọ̀ ṣé dáadáa lẹ́wà mà, love you mọ̀mí. Àbí kò yé yín? Ìgbòho ó ń bá àwọn politician, is a politician, ó dẹ̀ tún ta ilẹ̀, ó ń báyàn tó bá fi ọwọ́ lágbẹ́ lójú, is an activist. Ṣùgbọ́n wọn ò gbà tiẹ̀. Ní àsìkò yìí wọ́n wà wíẹ̀, Mákindé wà wíẹ̀ wípé àwọn Buhari àpò àwọn Buratai gbogbo wọn, Gumi gbogbo wọn wọ́n bọ̀, wọ́n fẹ́ wá bọ̀ sílẹ̀, wọ́n fẹ́ wá pamọ́lé. Wọ́n ti ṣe findings, wọ́n ṣe oríṣiríṣi. Ọlọ́run ò pa, ó escape, ó survive. Tá bá wá rí àwọn olórí burúkú somebody tó bá ń bọ́ síta lónìí pé ṣèbó fún fẹ́ǹsì kọjá ni, ṣèbó gba fẹ́ǹsì ìrébọ́ ni, olóbùkú ni ẹ o pẹ̀lú statement yẹn. Ó mọye DSS tó lọ sílé Ìgbòho, ó mọye ìbọn tí wọ́n dàbọ̀lẹ̀. Ṣebí gbogbo wa lápadà rí ilẹ̀ ẹbẹ̀ yẹn, ẹ̀jẹ̀ bí wọ́n ṣe wọ́ òkú
Alhaji àti ọ̀rẹ́ Ìgbòho bí wọ́n ṣe wọlé tuurutu báyìí, bí wọ́n ṣe fi ìbọn da gbogbo everything rú, kí èèyàn tó fẹ́ lọ palé kó dẹ̀ ṣì survive kó escape ń bẹ̀, kí ẹ̀yin wèrè kan máa sọ wípé ẹ ṣe bó fo fẹ́ǹsì ni wàhálà ẹ̀ kó jẹ́ mí mọ nǹkan tó yẹ kó sọ pé ó tún ṣe tí ó yẹ kó ṣe. Anything tó bá wà available at that moment, òun ni ọlọ́pọlọ pípé olórí pípé òun ló máa múlò. Mọ̀jàmọ̀sá ní Yorùbá ní àmà kíkanjú lógun, ibẹ̀ ni Ìgbòho ti ń bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ fún ìgbà ayé Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ní inú ìyẹn ọmọdé Yẹmọ tún jẹ́ ká mọ̀ wípé akíkanjú lòun tó bá dọ̀rọ̀ pé ká fi dá lálẹ́ gàràgà. Torí it takes the glory of God ní 9 minutes yẹn tí gbogbo ẹ̀jẹ̀ ti dàlúra wọn, nǹkan tó expect tó wà wẹ́ tó kọ́kọ́ dé gbogbo system àkọ́kọ́ blur, ojú àkọ́kọ́ blur, everywhere blur. Àpò ìrònú kan abódò lọ wàá máa wò kí ló yẹ kó ṣe, gbogbo àkọ́kọ́ dojúrú náà bí ẹsẹ̀ tẹ́lọ̀. Bọ̀ nítorí Ọlọ́run wà lẹ́yìn ẹ̀, ó mọ ọ̀nà tó bá ní pé kóun náà bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀pá lọ́jọ́ náà kó máa wà in exchange pẹ̀lú àwọn DSS tó wá, ó lè survive ẹ̀ wọ́n máa rí pa. Ṣùgbọ́n ṣe rò wípé gbogbo àwọn tí wọ́n kó nínú ilé wọn lọ sí Àbújá ṣe rò wípé wọ́n kó ẹyọ kan, ṣe rò wípé wọ́n kẹyọ kan, kì í kò ní jẹ́ èèyàn méjì yẹn péré ni wọ́n pa ń bẹ̀, wọ́n á pa gbogbo àwọn tó kù pátápátá, ilé yẹn wá dáná sun. Ẹ wá ní Ìgbòho ṣàkíkanjú, báwo ló ṣe ní oore ọ̀fẹ́ láti sáré ronú ṣápálì ní that very tight corner tó ṣẹlẹ̀ yẹn pé tóun bá ní kóun ṣe bóun ṣe fẹ́ ṣe. Ẹ̀mí àwọn eléyìí wọ́n dẹ̀ wéèsì wọn o, àwọn ọmọ ọlọ́mọ ẹbí wọn ará wọn bàjẹ́ ṣe bẹ́ẹ̀. Ìjọ mi àtúnpàdé nítorí àwọn wọ̀nyí jẹ́ kí n tẹ̀síwájú. Torí tí Ìgbòho bá mú ọ̀pá lọ́jọ́ náà tóun náà bá wọn ṣe tàtàtà tó padà escape àbí wọ́n ṣe léṣe tán wá gbé lọ or something tí wọ́n dẹ̀ tẹpa gbogbo àwọn tán kó lọ tán sì wà láyé tán wà láàyè tán ń bẹ lálàáfíà ara lónìí tán ṣe Yorùbá. Tó bá jẹ́ wípé Ìgbòho ṣe bó ṣe wù ú ni pé kò ro tiwọn ni tí gbogbo wọn ti lọ, ṣé wọn ti nípa wọn, ṣé wọn ní ti gbàgbé gbogbo wọn léèní. Ẹ wá ní Ìgbòho kì í ṣakíkanjú, irú akíkanjú wo lẹ tún fẹ́ kó jẹ́? Ẹni ó fo fence anything tó bá wù tó fi lè escape ńgbà yẹn, ọmọ ìyá mi má dúró má rọsẹ̀ 1 minute lásán ọṣẹ ayé ẹni tó bá miscalculate ní room situation yẹn ẹni rẹ lọ ní. Respect Ìgbòho ṣá, ó ro tàwọn èèyàn mọ́ tí ẹ ò ro tara ẹnìkan. These are the people don't worth calling a leader, don't worth emulating. Téèyàn lè sọ wípé mo gbà fún, mo ń tẹ̀lé, because mo máa ń sọ fún yín, mo ń rí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ lára wọn. Lára àwọn ẹ̀kọ́ tí mò ń rí lára wọn ni wípé kò fi bẹ́ẹ̀ jọ lójú lọ títí. Tó bá sọ̀rọ̀ Ọlọ́run máa pọ̀ ní ọ̀rọ̀ wọn. Kì í ṣe pé bíyá lójú eléyìí tán sọ kámẹ́rà tèmi àti wọn bá sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ can bear witness. Wọ́n jẹ́ ọ̀kan tó páyà Ọlọ́run wọn kò sì sí lọ́rọ̀ ẹ̀sìn pé kinní kan tó bá wá rí bẹ́ẹ̀. Mi ò wá lè ní láti wá mákẹ́tì Ìgbòho, ọmọ yín nẹ ti mọ̀ lánàá kó tó dé ní, ṣùgbọ́n mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí situation tó ṣẹlẹ̀. Súrì ló sunkún yẹn ní bí some weeks ago lórí ọ̀rọ̀ Ìyọ́npé gbogbo oríṣiríṣi Mákindé àti Àgídìgbò wọn jọ ń fàfàfà toríṣiríṣi bẹ́ẹ̀, ó padà dọ́dọ̀ Súrì. Ká tó dijú ká tó là wọ́n ti wó ilé Súrì. Òun ló padà ṣe pé wọ́n declare wanted tó sá lọ. Bí wọ́n ṣe declare auxiliary wanted ní ọdún tí wọ́n gbé náà nìyẹn tó kọ́kọ́ sá lọ, tí Mákindé declare wanted kó tó di pé wọ́n ṣẹ̀ tún wá tún gbé tó ṣẹ̀ wá wà prison sẹ̀. Ẹ má yẹn kó yà yín lẹ́nu, Súrì náà lè wọ prison at any moment. Mi ò sọ pé kó gbé lọ prison o, bí Mákindé ṣe ṣèjọba ìtàrí ni. Kí ni mo wá fẹ́ fàyọ? Ǹjẹ́ o rántí wípé ní àsìkò ìgbà tí auxiliary padà tó ń ṣe bí Ọlọ́run ní Ọ̀yọ́ state ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀, Ìgbòho máa ń sá káàkiri àgbáyé, ó ń ṣọ́tù Kútọ́nù mọ́ Germany. Ẹ̀kọ́kọ́ tó bá rí Ìgbòho Nàìjíríà bí ọkàn tèmi ṣe máa ń kó sókè lílé pé àwòṣà àdúrà máa lọ lẹ́lẹ́lẹ́. Ó láyà, ọkùnrin yẹn láyà. Kí dẹ̀ ló fà á? Majority àwọn tó ń gbógun tì í sí ọ̀rọ̀ yẹn ò lu síta ni, gbogbo mẹ́sẹ̀jì tí wọ́n send sí ni wípé wọ́n double challenge. Ìgbà tó lọ sí òkú màmá, the same set of people tí wọ́n gbógun tì lọ́wọ́lọ́wọ́ nísìn, wọ́n jẹ́ kó yé wípé wọ́n
èyí tí mo gbọ́ ni wọ́n tún bet lé lórí wípé tí Ìgbòho bá wọ tó bá wọ Nàìjíríà bóun wá sí òkú màmá tí Tinubu ò bá ti gbé, wọ́n bet lé lórí. Mo many things. Torí ibi tí wọ́n ti ṣiṣẹ́ yẹn dé lọ́dọ̀ títí wọn ni àṣebàjẹ́ ò ní gbà yìí. Mo máa ń sọ fún yín, ẹ ṣe àgùfọ́tẹ̀ táìmù ìgbà tẹ́ bá ń ṣe àmàdàbẹ́ ní pọ́ńdùn kò dé last ìṣẹ́jú kan tó bá yí bírí àtẹ̀ láyé àtẹ̀ lọ́rùn á sì tẹ́rì. Òun ni ìjìyà tí wọ́n ń jẹ lọ́wọ́ nísìn tọ́rọ̀ wípé Ìgbòho ẹ̀rí pariwo Ìgbòho ni wọ́n pa wípé Ìgbòho ó kówó fún mídíà mélòó ní Ìgbòho mọ̀ ní kíni. Iṣẹ́ ibi tó ti ṣe sẹ́yìn, ọ̀tẹ̀ tó ti ṣe sẹ́yìn, ìkà tó ti ṣe sẹ́yìn, àsìkò ẹ̀san ìlélẹ̀ òun náà ṣe ń rì tó ń sink. Kò wá sí nǹkan tó sọ mọ́ tó gbojú ọwọ́. Òdì etí ló máa ń bọ́ sí létí gbogbo ọmọ Yorùbá. Kò sí nǹkan tí wọ́n ṣe nísìn tó bọ́ sójú ọwọ́ ọmọ Yorùbá. Òdì ló máa ń bọ́ sí nítorí wọ́n ti hùwà ìbàjẹ́ sí ilẹ̀ Yorùbá. Wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nítorí àwọn fẹ́ débì kan, nítorí àwọn fẹ́ jẹ́ nǹkan kan. Wọ́n ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó wá béèrè fún ẹ̀san. Ẹ wá pariwo Ìgbòho ló kó àwọn èèyàn síta. Ibo ni Ìgbòho ti kó àwọn èèyàn síta? Èèyàn mídíà mélòó lórí Ìgbòho bá sọ̀rọ̀? Mídíà mélòó lórí Ìgbòho sójú àbí tó rí tẹlifóònù nọ́mbà tó pé báyìí tó rí bá sọ̀rọ̀? Ní gbogbo ìgbà yẹn auxiliary ṣe báyìí ó máa ń sọ̀rọ̀ sí Ìgbòho ni. Ṣé gbàgbé tẹ́ bá nírọ́ ni? Mo mọ̀ pé kí ẹ máa ń tètè gbàgbé nǹkan ṣùgbọ́n èyí máa rántí ṣé kọ́kọ́rọ́ ni àbí kòkòrò. Ìkan lára àwọn bọ́ìsì tó ń tẹ̀lé Òṣàgbà yẹn wọ́n ní ìkan lára àwọn bọ́ìsì Súrì àbí auxiliary ní lọ́ngbà yẹn nígbà kan. Ẹ̀dẹ̀ tí mo ra àwọn bọ́ìsì wọ̀nyí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà Nàìjíríà, ọmọ Nàìjíríà of nowadays, ọmọ Yorùbá in general, ẹjẹ́ aṣọ tiwa, majority ibi tí wọ́n bá ti ń rí nǹkan géènì lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni loyalty wọn náà máa ń gbé sí. Ìṣepọ́n lóyà sẹ́ni yẹn náà nǹkan tó ń rí gbà lọ́wọ́ ẹ̀. God bless you Mimic. Wọ́n á máa sọ fún ẹ wípé àwọn lóyà, àwọn láìkì, á máa pariwo orúkọ irọ́ ni o. Orúkọ ẹ̀ ń pawó lọ́wọ́, wọ́n géènì kankan ni. Ìjọ tí wọ́n bá ti rí nǹkan tó yán torí ẹ̀ pariwo ẹ̀ yìí, tó bá ti rí kinní yẹn lọ́wọ́ ẹ̀, tó rí kinní yẹn mọ́, ìjọ ẹ̀ ló máa mọ bó ṣe yé tiẹ̀ tó. Especially Ìnàkí Èkìtì bó ṣe máa ń ṣe nìyẹn. Tó bá fún ní nǹkan gbogbo ọjọ́, ó máa sọ di dandan you must give. Ìjọ tó bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tó ò bá ti fún, ó ti dọ̀tá ẹ̀. Èèyàn tó bá ti fún lọ́jọ́ yẹn bó ṣe máa kó àwọn èèyàn tó ti sọ̀rọ̀ ẹ dáadáa fún, ó máa padà lọ máa bà ẹ́ jẹ́ ń bẹ̀. A tún wá lọ máa sọ̀rọ̀ ẹni tó ṣẹ̀ ń jẹ lọ́wọ́ ẹ̀ ṣèṣe á lọ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa. Ṣé olóríire èèyàn kan máa ń hùwà bẹ́ẹ̀? Olórí burúkú ọkùnrin. Wọn ò ní loyalty síra wọn, ẹnu nǹkan tó fẹ́ jẹ nìkan ni. Auxiliary agbára tọlú, ó gbàgbé wípé gbogbo tó ń tán lọ́dún eégún bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀lẹ ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọrọ̀run. Babaláwo ò dífá ọrọ̀run mọ́. Ifá ìṣẹ́jú lókù tó ní láti dá torí 1 second nǹkan lè yí bírí láyé ta wà yìí. Climate change, everything ti change, gbogbo nǹkan ti rí kò yéèyàn mọ́. Auxiliary fi ojú Ìgbòho hàn Atlanta ní àsìkò yìí bí a bí 2 years ago 3 years ago. Ó fi ojú Ìgbòho rí màbo pẹ̀lú ọ̀rọ̀. Ó wá ṣe báyìí. Àwọn ń dà, àwọn làwọn wà ń bẹ̀, àwọn làwọn mọ̀, àwọn làwọn ṣe igbá kan ìgùdù. Ṣebí lórí pé ó bá Ìgbòho ṣe competition kò lè wọlé, kò lè ṣe gbá, kò lè ṣàwo mọ́. Tí ìkan lára àwọn boys yẹn kòkòrò tó ti wá wà pẹ̀lú Ìgbòho. Ṣé bóun ni wọ́n àtàkì bọ̀bọ́ yẹn? Ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ọ̀rọ̀ kékeré. Wọ́n pa á nípa ìyà. Kò ń ṣe pé wọ́n tún pa á nìkan, wọ́n gé orí ẹ̀. Ọmọ Yorùbá ẹgbẹ́ wọn, wọ́n pa á, wọ́n gé orí ẹ̀. Abẹ́ ti gbàgbé ni. Auxiliary ń dà lónìí. Ibi tí mò ń lọ nìyẹn. Auxiliary ń dà lónìí. Ó wà lọ́gbà ẹ̀wọ̀n bí tó ti ń fẹ́ wọn gbára, tó ti ń fẹ́ wọn lògbà. Súrì tí Auxiliary máa ń rán níṣẹ́ dé tòrutòru ọ̀hún dà. Ṣé bóun ló bú sẹ́kún tó ń gbọ́rọ̀ lẹ́nu èyí tó sọ story ọ̀gá ọ̀hún wọ́n lò wọ́n wá yọ wọ́n fi secretary ọ̀gá ọ̀hún sí kinní kan. Ilé ẹ̀ lórí tí Mákindé padà wò ó.
ọ̀tẹ̀ ò gbé ẹ débì kan o ọ̀tẹ̀ o ìlara ò gbé ẹ débì kan o àwẹ̀ kúkú gbẹ́rù kúta ọmọ ológo gógó bá lè ran ògo lọ́wọ́ mo ṣe kìlọ̀. ẹ jẹ́ a máa gbà forí máa gbà fún nìyàn bójú ọmọ kékeré ni tọ́lọ́run bá fi sípò kan tí mo mọ̀ wípé nǹkan tó ń ṣe mi ò lè ṣe máa gbà fún ẹ mi ní sọ pé ó ṣe máa jóun kìnnìkan ṣe ráyé Ìgbòho tí wọ́n wá hàn léèmọ̀ tó pè lóríṣiríṣi orúkọ lọ́dún náà lọ́hùn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ kò lè wọlé. Mò ń sọ fún yín wípé wọ́n expect freedom Ìgbòho in the next 10-50 years. Freedom yẹn bá wọn lójijì. Ṣọ́ọ̀kì ló mú wọn, òun ló mú wọn tó ṣe tú tó sọra wọn di wèrè online tó pariwo Ìgbòho. No, àwọn nǹkan tó ṣe wọ́n pọ̀ gan ni. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ mídíà tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láti ilẹ̀, ẹ̀yin lẹ̀ lọ́rọ̀ yé. Àwọn àná dà Ìgbòho tán ní kò lè wọlé mọ́, kò lè túkútú, kò lè ṣe gbá, kò lè jáwó. Ṣé Ìgbòho òun kọ́ ló wá di ọmọ bàbá Tinubu lónìí? Ayé o, ayé o, ògbédi fáyé o, ayé tó tó. Ilé ayé ilé asán. Ìgbòho tí wọ́n sọ wípé kò lè wọlé, kò lè dúkúrú, kò lè ga, kò lè ṣe kankan mọ́ ní Ọ̀yọ́ state. Tán bá rí wọ́n á gbé, tán bá mú wọ́n á ṣẹ̀wọ̀n, á gùn, á ṣe. Ìgbòho òun ló wá di ẹni tí gbogbo ọba aládé, gbogbo lórí ọba aládé ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ rí ní pálásì wọn. Oníkálukú mú date, wọ́n mú time. Ìgbòho wá, Ìgbòho wá, a nídìí ẹ, a fẹ́ ẹ. Àwọn ànádà báyìí, àwọn sunkún, àwọn kan wà lọ́gbà ẹ̀wọ̀n. Kò sí ìdánilójú ọdún táwọn máa jáde. Èyí tí ò tí ì wọ̀gbà ẹ̀wọ̀n nu wọn sórí, ìyẹn ń gé kàbámọ̀ jẹ, ó ń sunkún, ó ń ṣọ̀fọ̀ ayé ara ẹ̀. Ìgbòho wá dẹni ayé ń yẹ tí ìgbà sì ń sàn. Gbogbo àwọn tó gbé security ilẹ̀ Nàìjíríà, the whole of Nigeria dání lónìí, àwọn àti Ìgbòho bí wọ́n ṣe rí lélẹ̀. A ní láti máa mú picture, ṣẹ̀ṣẹ̀ máa mú picture wá, ṣẹ̀ṣẹ̀ máa wá sọ wípé ẹ wo picture, ṣé ẹ rí lọ́dọ̀ lágbájá, ẹ rí lọ́dọ̀ bàbá Musa, ẹ rí lọ́dọ̀ Làkàṣègbè ni. Tó já sí wípé ẹkún tí ọ̀pọ̀lọpọ̀ ń sun online. Tó bá ti ń lọ, kó mú náà mọ́lọ́pàá dání, kó mú àwọn kan dání, kó má dá ṣe é. Ìgbòho ò bá àwọn kankan ṣe, ó pa àwọn èèyàn kan mọ́lẹ̀. Ìgbòho ò lè pa anybody mọ́lẹ̀ torí ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo. Ayé tiẹ̀ ló gbé dání tó face. Ẹ̀yin náà tẹ́ ti gbé nǹkan dání tẹ́lẹ̀, ti jẹ́ nǹkan tẹ́lẹ̀. Ẹ gbéra yín dìde, ẹ proof ara yín fún ìran ọmọ Yorùbá. Kẹ wá wò bóyá Yorùbá, bóyá á fún yín ní support or not. Ìgbòho jà, àjà. Ìgbòho bẹ́ẹ̀ nìkan bínú, Ìgbòho fìrò ẹkùn báyàn jà. Ìrìnàjò ayé ẹ̀ òun ló rọra ń rìn wẹ́rẹ́wẹ́rẹ́, kò ṣe competition pẹ̀lú anybody. Ṣé rí ilé ayé? Ṣé ẹ ráyé? Mo ní ṣé ẹ rí ilé ayé bó ṣe rí? Mo máa ń sọ kinní kan wípé gbé kòtò ọ̀tá ẹ̀ mọ níwọ̀nba, má gbẹ́ lágbẹ̀jù. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó rò wípé ọ̀tá ẹ̀ ni tó lọ gbẹ́ kòtò ẹ̀, ó lè má jẹ́ nǹkan lọ́tá ẹ̀ o, kó jára ilé ẹni, ẹbí ẹni, ọ̀rẹ́ ẹni, ẹni tó súnmọ́ ni gangan. Àbí ìwọ gangan lè má ṣọ̀tá rẹ̀ kó má mọ̀. Kó lọ kó síbẹ̀ ìgbà tó ti wá gbẹ jìjù ńkọ́, báwo ló ṣe fẹ́ jáde? Ẹ̀yin tèmi lórí TikTok, mi ò mọ̀ bóyá ẹ ní one or two things tẹ́ fẹ́ dá sí lórí ọ̀rọ̀ yìí. Ẹ kalẹ̀. Mr. Kilo, olórí ẹbí, ẹ kalẹ̀ o, Kọ́lá wọlé. Ẹ kalẹ̀ kú àtàrọ̀mà. Yes sir. Ẹ̀jẹ̀ bá mú tu bàbá tó ń sọ̀rọ̀ látàrí ìjà àtúntà. À ń gbọ́ yín. Ṣé rí ìyá mi kò ní rẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run. Àmín Jésù. Ọ̀nà yín á tún lájú báyìí lọ Àmín. àti gbogbo ilé aláyọ̀ pátápátá. Èdè mi kàn rí bẹ́ẹ̀ ni pé ṣé rí ìmọ̀ràn tí Ṣìfù
wọ́n ṣe ń hùwà ìgbésí ayé wọn yìí ó dùn mẹ́mí ó dẹ̀ dùn mẹ́lẹ́dàá mi gan. ṣe rí i pé wọn ò dá Mrs. Gani lóhùn inú mi dùn tọ́ọ̀dá àǹtí Gani lóhùn tó yẹ pé ètò ọ̀fẹ́lẹ́mọ̀ṣọ́ wọn ṣọ́ òun náà ń ṣọ́ lọ tiwọn pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ àwọn tó nílẹ̀ wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí ẹ tó bá ní wọn ò ní dé bá ní ẹ tó bá ní kò ní bọ̀ kò ní bọ̀ kò ní dé kò ní rí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú látìlẹ́yìn àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ èní. jẹ́rí ìyá ẹ̀yin ni màáyì tún rọ̀ ẹ jọ̀ọ́ kẹ́ má fi bàbá wálẹ̀ lọ́rùn because tí wọn bá ti wọ ìlú tọ́wọ̀ wọ́n máa rí ọ̀nà wọ́n máa rí ọ̀kan tó ń lọ kọ́lọ̀ má jẹ́ kí kankan burúkú kó gún wọn lẹ́sẹ̀ kó má ṣì wọn lọ́nà kó má fọmọ dí kó má fẹ̀mí wọn dí ìtàn jagun lé lórí pẹ̀lú ògo tọ́lọ́ àtìlẹ́yìn àwọn tó nílẹ̀ tó sílẹ̀kùn ẹ̀mí wọn á rí á kọjá orúkọ wọn tó wá ní parí nínú ilẹ̀ Yorùbá because àwọn àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti tó yẹ pé orí Sunday Igboho ní gbogbo ẹ̀ ló ti ń dópin àìmọye àwọn tí àwọn nọ́dánà àwọn Haúsá àwọn tó àìmọye ọmọ Yorùbá tó ti pa tí wọn ò yé wọ́n pa ṣífù náà ṣífù yé ni. wọ́n pa kò kú ó kú tì. wọ́n pa òkú òye ni ìyá mi gbogbo àwọn tó ń janu kò ní kankan kò lóògùn kọ́ jẹ́ kí sójà ṣebí kan náà ọmọ àti Gani ọmọ Mrs. Gani ìkan mú wọn lọ́mọ 3 ló wá ìkan tún mú ọmọ 30 ló wá ìwọ la fẹ́ gbọ́n sí pé àwọn sójà 30 ló wá ṣebí kan náà sọ pé sójà 3 ló wá àti babaláwo ibi tẹ́ ti máa mọ̀ pé àwọn fámìlì àwọn àti Gani irọ́ náà gbé dání gbogbo tọ́lẹ̀wù kan sọ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ṣéfù fúnra wọn gan pé àwọn kan fi tọmọlúàbí sí ẹ pé gbogbo ète wọn gbogbo ìmọ̀ràn wọn àwọn náà padà ń sunkún sábọ́ ẹkún yẹn rẹ̀ ní kò nínú nídìílé wọn kọ́ máa sún lọ èmi tẹ̀mí rí dé nìyẹn mọ́. ẹ ṣé gan ni God bless you sir. ìjà tún lẹ́lòmíì tó fẹ́ dá sétò ẹ fẹ́ fi kún. tí ò bá sí ẹ jẹ́ ká bọ́ sí àmúdá. fídíò máa yí dára. faqtulu l-mushrikin gbogbo ẹlẹ́bọ ẹ máa pa wọ́n lọ. haythu wajadtumuhum. ibi ẹ bá ka mọ́ ni ẹ pa sí. wa khudhuhum. ẹ mú wọn ẹ gbá wọn mú ẹ jẹ wa khudhuhum ẹ gbá wọn mú ẹ kì wọn mọ́lẹ̀ ẹ dè wọn mọ́lẹ̀. wahsuruhum. ẹ sé wọn mọ́lẹ̀ ẹ má jẹ́ wọn orí bi jáde. waq'udu lahum kulla marsad. tọ́ gbogbo ibi tí wọ́n bá máa gbà kọjá ẹ dènà dè wọ́n. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة. àwọn wọn ni kí wọn máa pa àwọn ẹlẹ́bọ àbí kọ́dà yìí pa lásán kọ́ wọn ní tẹ ẹ bá mú ẹ kì í gírà ẹ mú kú mu abẹ́ kọ́ bẹ́ẹ̀ gẹ́ lásán kọ́ gẹ́gẹ́ ẹ ṣe mọ́lẹ̀ ẹ má jẹ́ ọ̀sẹ̀ kínní kọ́dà kì í tó bá jáde nù wọn ẹ máa dẹ́bu ẹ̀ sí gbogbo kọ́ náà abẹ́ ẹ̀kọ́ ni wàrísùdú làwọn wákàdú làwọn kó lamari sàdé gbogbo bí wọn bá gọsí ẹ lọdún de wọn bẹ ẹ máa gbọ́n tó parí ayé àwọn Ọlọ́run wọn ni wa in tabu. fa in tabu. tí wọn bá wá túbá. wa aqamu ssalah. tí wọn bá wá kírun. wa atawu zakah. tí wọn bá wá yọ sàká. fa khallu sabilahum. ẹ tún wọn lẹ jẹ wọn ma lọ láàfin àgbàna. inna Allaha ghafur. In as much tí mi ò kí ń like láti treat àwọn topic báyìí bọ́ ẹ̀kọ̀ọ̀kan tí mo bá come across irú àwọn fídíò báyìí ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi wípé bí gbogbo wa ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ń gbìyànjú wípé kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó mi má tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu tí àwọn nọ́dẹ́nà tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ kó wa lẹ́rú tí wọ́n bá wo gbogbo ọ̀nà wípé ọ̀nà wo náà fi lè kọ́ńkà wa
tí wọ́n fi lè penetrate sí àárín wa tó wá wò wípé nípa ẹ̀sìn mùsùlùmí wọ́n lè penetrate tí àwa kan tá dẹ̀ ń jẹ́ kó yéra wa wípé ẹ̀sìn kan ò ní ẹ̀sìn kan lọ fún nílẹ̀ Yorùbá torí a ti wọnú ara wa. Ẹ jẹ́ ká fi ọpọlọ kún kínní, ẹ jẹ́ ká la ojú ká ṣí iye wa. Tí àwọn northerner tí wọ́n gbé ẹ̀sìn sórí, tí wọ́n a rí nǹkan tí wọ́n fi ẹ̀sìn tó fi ń fira wọn ṣe ní northern part of Nigeria. Kò sí nǹkan ìwú lórí kankan tó wú anybody tó wú northerner lórí. Àwọn youth wọn náà ti gba gbogbo social media kan sìn. Tí wọ́n condemn bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi nǹkan tí àwọn leaders and elders wọ́n ṣe ní north. Bàbá Awólọ́wọ̀ ti sọ wípé tó bá tó àsìkò ṣẹ́ mọ̀ wípé bàbá gbé free education náà dé ọ̀dọ̀ wọn lọ́dún náà nínú history wa tá gbọ́. Àwọn leaders and elders wọ́n kẹ̀yìn sí wípé bàbá Awólọ́wọ̀ ó fẹ́ wá là wọ́n lójú, ó fẹ́ kán máa look up to their face, ó fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu àbí nǹkan kan. Boko Haram kò sáyè fún western education. Torí free education tí late Awólọ́wọ̀ tó offer wọn lọ́dún náà ìkanra àti ìbínú ìyẹn ó pẹ̀lú nǹkan tí àwọn northerner leaders and elders tó pàdé pọ̀ àpòpọ̀ tó jẹ́ kí bàbá Awólọ́wọ̀ débi tó yẹ kó dé. Torí ó fà wọ́n ní free education. Kó wá máa wò ó. Free education tí bàbá offer àwọn lọ́dún náà tí wọ́n reject. Ṣé bóun ni Gumi àti the rest of their leaders of today náà fi hàn Nigeria government léèmọ̀. Kí ni ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá tí ẹ mọ̀ èdè tí Gumi máa ń pè jáde wípé government ní láti ṣe fún àwọn terrorists àwọn ọmọ ẹ̀ bandits. Ta ló lè rán wa létí bóyá níbi comment section ẹ̀yin tèmi lórí TikTok mi mọ̀ bóyá ó léyàn tó lè rántí. Kí ni èdè tí Gumi and the rest of northern leaders and elders tí wọ́n máa ń pè sí wípé federal government ó ní láti ṣe fún àwọn terrorists ọmọ wọn tó ń sìn? Ta ló rántí? Òkè ìpẹ̀kú ètò. Ẹ ṣé ọba mi kílò. Ẹ̀ka tí Gumi sábà máa ń sọ jù òun náà lè wí pé kí ìjọba àpapọ̀ bẹ́tí nǹkan tó kọ mí lómi nínú gbogbo nǹkan tí Gumi máa ń sọ jù ni wípé kí ló dé tí ò fi sọ fún Buhari wípé kí ó ró àwọn nọ́tánà àwọn yúùtù wọn kí ó ró wọn ní agbára tó fi jẹ́ wípé ìgbà tí Tinubu ló ṣe wá sọ wípé kí ìjọba ró wọn ní agbára àti wípé pàápàá kí ó pèsè ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó pèsè fún wọn. God bless you. Mo rántí ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà náà wípé ta ni ó ró àwọn South West lágbára owó onípo onírú oníyọ̀ òun ni àwọn ìyá wa tán fi ra wa ní iléèwé títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa bí tòkọ̀. Ẹ ṣé bàmí kílò mo ti ráwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi Stella ẹ ṣé Wahabi Ibrahim Bamidele integration of bandits God bless you. Kule Sulaiman only free education bami bami Sulele Olúfẹ́mi federal government gbọ́dọ̀ rán wọn nílé ìwé. Thank you. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn mi àjọ wà on the same page. Ẹ jẹ́ àgbékọ̀lé tó máa bọ́rọ̀ bọ̀. Ẹni bá lọ ló bá kú. Ẹ kálẹ́ o ẹ káàbọ̀ sórí ètò bàmí. Ẹ kú ètò máa ẹ kú ọjọ́ mẹ́ta máa. Ọjọ́ kan pẹ̀lú. Yes ma mo bá yẹn rántí nọ́mbà yẹn yóò kọ. Mo mọ̀ yín dáadáa ẹ máa sọ̀rọ̀ yín. Ẹ ṣé gan ṣẹ́rí kí nǹkan tó fẹ́ ká mọ ìjọ máa ṣẹ́rí the Fulanis are not nocturnals. Kò yé yín mà. Kìíní yẹn mo fẹ́ káwọn èèyàn mọ kíní dáadáa. Ẹ má claim Fulani mọ́ Nigerians. They are not northerners. The northerners are the real Hausas. Mo mọ̀ pé ẹ̀ náà mọ̀ pé ẹ̀ náà mo kọ́ mọ̀ pé ẹ̀ kan máa bẹ̀rẹ̀. Yes. Ṣebí ilẹ̀ Haúsá la máa ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a wà kékeré. Bẹ́ẹ̀ ṣe mo fẹ́ káyọ̀ ká máa pé they are Fulani from another country entirely. Òye wọn ṣe northerners ṣé ìwé tó ń pariwo sí ó lo pray pé gbogbo àwọn tó ń kó wọlé wá láti Niger láti Mali láti Cameroon láti Chad láti Sudan láti Mauritania láti Guinea-Bissau Guinea Conakry ó fẹ́ jẹ́ kó fi style wọlé sí wa lára kó claim ìlú kó bí pé numbers the population numbers
nígbà ìgbà táwọn lọ́wọ́ wá sí nígbà yẹn dáàbò sí pé nígbà yẹn táwọn lè gbé ní kẹ́mi táwọn lọ́wọ́ wá nígbà tí bàbá ṣe máa lo helicopter tó fi kàwé nígbà yẹn. Ṣẹlẹ̀ so the Fulani not only Fulani the Fulanis are not Nigerians wọ́n wá sí Nàìjíríà ni wọ́n dẹ̀ kọ́ńkà àwọn Haúsá but ìsìn Haúsá ṣẹ̀ṣẹ̀ wọ́n wake up pé so they are not northerners at all. because bá ṣe lo northerners not able to move because outbound not because northerners no they are Fulani they can specify direct a Fulani man which is a Gumi ó fẹ́ claim Nàìjíríà ó fẹ́ kọ́ ṣe kan tí ò ṣe fún tí ò ṣe ọmọ ìlú fẹ́ kọ́ ṣe fún lóun ni ṣé bẹ̀ kò lè sometime Buhari torí pé Buhari sì Fulani like him pé wọ́n dẹ̀ ti ní strategies wọn lẹ̀ so wẹ́n tó ń pariwo tó ní ẹ bàbá Tinubu kò ṣe kíní education irọ́ ló ń pa kò ṣe education ló wà pa wọ́n fẹ́ gbalẹ̀ lé wọn nílùú. ẹ bá mi ṣàlàyé ẹ bá mi gbóhùn sókè fáwọn èèyàn mi kí wọ́n understand. wọn ní ìlú èmi ti gbé Mali dáadáa wọn ní ìlú mo ti gbé Niger mo tó ń pè ní Fulani mo ti gbé Côte d'Ivoire mo tó ń pè ní Fulani mo yẹ ti kọjá ní Burkina Faso ọmọ ìyá mi ti gbé Burkina Faso Fulani ò ní ìlú wọ́n fẹ́ claim Nigeria because Nigeria náà ti rí ayé tó ń jẹ wọ́n sọ fún iṣẹ́ pé the smallest Fulani is the government of Nigeria is a virus. Kò yẹ sí ṣé ìwà tó jẹ́ gọ́fúnà tó ń wà ní Nàìjíríà yẹn ìmúra tó ń múra ìyá mi mo parọ́kọ̀ fún yín òun ṣe ìmúra Fulani wọ́n kọ́pì ìmúra láti fi convince àwa Nigerians pé tẹ́ bá lọ wo àwọn Fulani tó ń pààyàn yìí bí àwọn Fulani ṣe máa múra exactly nìyẹn mo bí dàgbà àwọn wèrè yìí wọ́n ti mix mọ́ wa láti convince our Nigerians pé okay we are northerners or we are Hausas òun náà ṣe ń wọ agbádá Fulani ẹ lọ wo wa tó ń pààyàn ẹ lórí agbádá lọ́rùn wọn ẹ lọ wọ ẹ lọ báàkì lọ wo fídíò yẹn lórí agbádá lọ́rùn Fulani pé bí Ben Laden ṣe máa ń múra àwọn real Fulani ṣe máa ń múra they are not Nigerians kò síbi tó ń bá Nigeria kan Saddam Sokoto is not in Nigeria but bí láì pé wọ́n claim Sokoto wọ́n sọ di ìlú ọmọ àwọn èèyàn lọ́wọ́ it's not from Sokoto state. at all. ṣé mo wí pé àwọn great grandchild Usman Dan Fodio nìyẹn after Ahmadu Bello tó fi dórí after Usman Ahmadu Bello from Ahmadu Bello títí tó fi dórí Sultan. so ṣe even Buhari tó kú dànù yìí wọ́n sọ pé Buhari is from Niger ó ṣe pé wọ́n ṣe Niger wọ́n ṣe claim Nigeria wọ́n ṣe claim Niger ò ní sábà. wọ́n ní ìlú wọn ní territory wọn ní history. sábàrúmọ́ ni sẹ́rí the real people tó ní Niger sábàrúmọ́ náà kò wọ́n. sábàrúmọ́. èmi gbé Niger sábàrúmọ́ náà kò wọ́n ṣé àwọn tó ń ṣe owó Nàìjíríà yá mi tẹ bá mọ ẹni Haúsá tó àwọn èèyàn ń pè wọn lọ́sọ̀rọ̀ Haúsá tó ń ṣe owó Haúsá ò ṣiṣẹ́ owó ṣiṣẹ́ ṣé o fi Ọlọ́run ṣẹlẹ̀ ìgbà tó ń ṣe owó Nàìjíríà pápátá tó máa ní èyí yóò ṣe dọ́là yóò ṣe kíní Fulani. they are from Niger Republic. o fi Ọlọ́run ṣẹlẹ̀ tẹ bá ní ẹni wọn ẹ sẹ́ni nọ́mbà ẹ̀sìn mi máa pè mo lè ṣe conference call pẹ̀lú máa bá sọ èdè sábàlúmọ́ ẹ̀ mọ̀ kó wọ́n ṣe Nàìjíríà. òun pé ẹ̀kọ́ tó bá ti dé wọ́n máa múra bí Haúsá wọ́n máa lọ kó Haúsá dé èdè wọn máa sọ ọ́sá bìkọ́ tó máa kọ́jú ní broken. Madam, ọ̀gá you wan change dollar you wan change pounds ọ̀tọ̀ yẹ tán mọ̀ nìyẹn tí conversation bá lọ pẹ̀lú wọn lọ títí ẹ̀gbọ́n lè sọ English lọ́gbọ́n. They are from Niger but they are not Nigerians. Haúsá òun ṣe owó Haúsá máa ń ṣe nǹkan ọ̀gbìn ní. àwọn náà wà into farming tán gbogbo oúnjẹ tí wọ́n kó wá láti north tá máa fẹ́ jẹ tòmátòsì Haúsá a fẹ́ jẹ dis Haúsá kí wá ní nǹkan gan tí Fúlàní contribute sínú Nàìjíríà. No, they are not Fulani no relative build any country. They are saying kini Conakry, you have to say kini Conakry. They very low away. One run one useless when they come on the system. They are the former president of Niger Republic, the Fulani man. Òun ló ṣe gbé resources in Niger tó gbé fún àwọn Faransé. Ṣé wà pẹ̀lú mi sí? ìgbà tí Buhari náà wà ń bẹ mọ̀ pé kó gbogbo owó kan tó yẹ kó fi build ilẹ̀ Nàìjíríà bóyá lọ fi ń build Niger náà nìyí. Òun náà ni mo ti ẹ̀ ti kẹ́ ẹ̀ tiẹ̀ ṣé ní àwọn bíbí ìlú wọn tẹ́kọ̀ wọn ní ìlú tẹ́ bá lọ́wọ́ ọ̀gbẹ́ni gómìnà ọ̀bẹ Zamfara nìkan tó sọ̀rọ̀ gbàgbọ́ pé kán jẹ́ káwọn kílẹ̀ bùrọ̀ ní pé bùrọ̀ ní tóbi gan báwọn ò nílùú tó ní wọ́n ṣe NIN náà wọ́n ṣe NIN torí àwọn ní Nàìjíríà náà wọ́n ṣe NIN torí wọn
ìwọ́n kò tó bá ti wọlé tó bá ti gba NIN Nàìjíríà tó lẹ̀ láti pálí láti gba pálí wa ṣe gbọ́ mi sí so kẹ́kọ̀ọ́ tó gbá ó máa dùn tó máa wò yìí. Bauchi gọ́vnà gan sọ ó ní àwọn ti fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí gbogbo àwọn Fúlàní tó wà ní the whole of Africa any Fúlàní tó bá ti fẹsẹ̀ tẹ Nàìjíríà bẹ́ẹ̀ automatically ó ti become a Nigerian citizen. He said it on a live interview. Nàìjíríà ti rí ayé yẹn jẹ wọ́n mọ̀ pé àwọn Nàìjíríà tó mọ̀ yàtọ̀ òye ok mo fẹ́ pàgọ́ fi ṣe bóyá ti gbọ́ pọ̀ márùn dínkù rí jẹ́ ẹ̀mọ́ ibi tó ti wá. Ṣebí Fúlàní lòun náà. Fúlàní nìyá mi it's from Mali north of Mali ló ti wá dínkù family checket but imagine tó kó ní jẹ́ finance minister Nàìjíríà ṣé bó ni àwọn díàgbọ́n àti Buhari lọ gbé báyìí láti London tí kí ni ẹ̀ padà leak out. Checket wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wúrọ̀ Dangote yẹn tó dẹ̀ claim ìlú yẹn tó sọ di ìlú ẹ̀mọ́ra lọ́wọ́ nínú orúkọ báyìí tó kílẹ̀ expect orí Dangote tó ti gba Èkó sí kílẹ̀ expect tó máa ṣẹlẹ̀ in the next 10 years next 20 years next quarter of àti láyé mọ́. And that is why ta ṣe need a lot láti bá àwọn youth wa sọ àwọn youth wa jẹ àwọn ọmọ Gen Z ọ̀rọ̀ wọn lágbára díẹ̀ o. tẹ́ bá rò tí mo máa ń pariwo lórí ètò yìí ó ti sẹ́tọ̀. Àwọn ọ̀rọ̀ àwọn Gen Z yìí lágbára díẹ̀ wọn gbọ́ pa o orí social media náà kàn máa takú sí orí TikTok yanni shit àwọn nǹkan tí ò lórí tí ò nídìí náà máa ń ránṣọ mọ́. ẹ wo sí mo ti ń gbọ́ fèsì pé Dangote náà fẹ́ fún ní tó ti rí kíní ní Ògùn state yẹn sí ẹ̀ẹ́nà tó wà ẹ̀. ó ti wọ́n ní mo ti tẹ̀lé ẹ fi ilẹ̀ ẹ jẹun ṣe bílẹ̀ Yorùbá náà ṣe sí. ẹyẹ Yorùbá ló ń ṣe é sí but kíní yẹn máa padà ok ẹ̀rọ nígbà tó máa kọ lẹ́yìn o ní gbígbà ẹ̀ tán ní Dangote náà wọ́n wá. Ṣé fẹ́ gbọ́ ṣe rí kinní yẹn Yorùbá náà ti fi ṣe Yorùbá wá wọ́n ti ẹ̀bìkítà fún anything mọ́ wọ́n wá ṣe báyìí anything kò kàn mí kì í ṣe ẹjọ́ Dangote àwa tá a ní ilẹ̀ gangan ta ló yẹ kó máa ṣe stop and search àwọn nǹkan tá a bá sọ wípé àfẹ́ ló dé náà bóyá wà yẹn tó bá sọ wípé nǹkan báyìí wọn ò fẹ́ o ẹ̀ẹ̀kan lè dédé rí àwọn youth wọn lórí títì kan náà protest àwọn leader wọn nǹkan tó bá ti rí pé kinní kan wá ti àwọn youth wọn síta ẹjọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé aráàlú gan ready àti ṣe kankan kò dé ṣe pé aráàlú ready àti ṣe kankan ṣe rí àwọn state governor wa àwọn gangan ní number one ìṣòro tó wá ń jà wá nísìn ṣe rí gbogbo state governor south west ẹni ègbé ló pọ̀ láàrin wọn o de àwọn ní ogun tó ń ja ìwọ àti èmi nísìnyí ṣé rí ọ̀rọ̀ security tó mẹ́hẹ̀ yìí on a good day kò síbi tó gbà kan state governor under local government ló wà àwọn local government ló yẹ kó máa wá bí wọ́n ṣe máa partner pẹ̀lú àwọn private security àwọn oríṣiríṣi nǹkan gbogbo nǹkan tí state governor tí wọ́n wá ń ṣe fúnra wọn sìn àwọn local government ló ń ṣe bíi pé kí wọ́n san salary àbí oríṣiríṣi àwọn nǹkan kéékèèké lóríṣiríṣi ṣùgbọ́n àwọn state governor wọn ò ní ṣe ẹ wá mi lè tó fọ́nì jù torí àti mention state governor báyìí ẹ ti rí wọn máa lọ ní wọn ò fẹ́ gbọ́ aráàlú ò fẹ́ gbọ́ governor wọn èèyàn mélòó lára yín gan ló wá benefit látara governor yìí tẹ́ẹ̀kì fẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn ó pé títí president Bola Ahmed Tinubu ṣe fídíò bọ́ síta ó ní go and meet your governor òun kó owó burúkú fún wọn díẹ̀ ní eléni mo ti mọyé ìgbà tí mo ti pariwo kinní yẹn ipe kò yẹ kí ìyà kankan tún jẹ yín go and meet your governor kò sí aráàlú already àti lọ meet governor Tinubu ọ̀rọ̀ security tó wà lẹ́yìn náà àwọn governor ló yẹ ká sunkún mọ́ lọ́rùn ká fẹ́ já okùn ẹ̀mí wọn kí ló dé tí wọn ò gbowó sílẹ̀ kó jẹ́ kí àwọn local government chairman local government chairperson kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́ èyí iṣẹ́ wọn ready láti ṣe wọn ready àti secure wa owó tó yẹ kó fi secure wa wọ́n ń kó pamọ́ ẹ wo private surveillance jet tí Mákindé tó lóun rà nígbàrà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ ṣebí ó ní 1 week èèyàn tó máa wá fix ẹ̀ ó máa dé láti ìgbà yẹn sìn going to 2 months sìn àbí Mákindé ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ aráàlú kò tiẹ̀ kí ẹ̀ mọ́. ẹ̀tàn náà ti bí ìdílé ẹ̀tàn ẹ̀dẹ̀ sì ṣiṣẹ́ lọ́bẹ̀ ẹ̀tàn kò sí iṣẹ́ ìlú ẹ̀ ti fi pé olúkálukú ń sáforí ẹ̀ pé wọ́n máa gbé ni because àwọn nǹkan tó ti rí síwájú òṣèlú tó pé freedom of speech wà ó ti ẹ̀ ń sè
tẹ́ bá sọ́ọ̀sì nínú àwọn ará yìí náà tó máa fún àwọn olóògbé ọ̀gbẹ́ ìwà ta ló ń ṣe ìsọ̀gbẹ́ wọn ní báyìí. ẹjọ́ ta ló ń ṣe ẹ̀ ló ń bẹ̀ ẹni kí gbé yín sókè mo gbé yín sókè ẹ ṣáà rí pé yàn sọ̀rọ̀ lọ́wọ́. mi ò mọ̀ pé ẹ ti start. Ta ló ń sọ̀rọ̀ gbogbo? Kwara State tá a bá ti gba Kwara State padà ẹ gbàgbé àbá ṣe security bẹ́ẹ̀ lọ tí kò ṣe máa ṣẹlẹ̀ torí ibẹ̀ ni base wọn ṣe rí nǹkan tó là wá ní jẹ́bà sọ ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ jẹ́bà sí bíbá bá mi ò bá ti dé jẹ́bà sí bíbá mo ní tọ̀dọ̀ wà but as far tí a bá ṣe wà tí Kwara ẹ bá ṣe ọ̀dọ̀ àwọn fúlàní problem yóò lè tán láéláé ó sì máa lọ bẹ́ẹ̀ báwa tó ń kó àwọn àṣìmọ́ àbá bẹ́ẹ̀ ìsìn rẹ̀ káwá kú ṣe kí bá máa ṣe tí fúlàní mọ̀ pé ibẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ní káwọn tó lè jẹ́ Yorùbá kó máa operate ibẹ̀ because kò sí pé ṣe lè ṣe wọ́n bá ti cross jẹ́bà ẹ̀yà wọ́n ti gbàgbára direct so yẹn yà ẹ́ ó wà lára kẹta gbọ́dọ̀ kọ́kọ́ máa jà ìkan wà lára yẹn root problem wa tó wà jù nìyẹn ṣẹ́gẹ́ ìkan tó mí. irú eléyìí tó bá síta tó sọ wípé àwọn ẹlẹ́bọ wọ́n ní láti pa wọ́n ní ìlú tó dẹ̀ mọ̀ láàrin society tó mọ̀ wípé àti oníṣẹ̀ṣe àti kírísítẹ́nì àti mùsùlùmí òun la jọ ń gbélé papọ̀ ṣé irú máa yí báyìí tí ìyàwó ẹ̀ bá fẹ́ lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ wá tó bá ti dọ́jà á máa béèrè ẹ̀yin mùsùlùmí tó ta ọjà ńkọ́ àbí tó bá fẹ́ lọ ṣe anything tó bá fẹ́ wọ public transport wọ́n á máa wojú mùsùlùmí bẹ́ẹ̀. Kí ni gbogbo orí burúkú yìí ṣé kò yẹ kí àwọn gómìnà adẹ ti pariwo wípé kí gbogbo kí gbogbo àwọn gómìnà kọ́ invite gbogbo àwọn religious leader not only in the Islamic way mùsùlùmí ìṣẹ̀ṣe kírísítẹ́nì kí wọ́n invite wọn kó ní kálukú wọn kọ́ lọ tọwọ́ agbẹjẹmọ́wọ́ any preach tó bá máa dá họ́wọ́ ọ̀hún sílẹ̀ kí wọ́n stop ẹ̀ I really don't know ìwúlò àwọn gómìnà gan nínú society nínú state wa. Àwa la máa dìde àwọn olóòtú sọ pé kó bá ti tó táì la máa dìde ṣé àádọ́ ẹ̀lẹ́ gómìnà lọ́wọ́ àádọ́ ẹ̀lẹ́ olùkọ́ àkọ́bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n ò lè ṣe kankan o because abẹ́ sọ yìí wọ́n ṣe máa kó mẹ́tọ́ bá di senate náà wá wọ́n ti ní second chance wọ́n fẹ́ lò gẹ́gẹ́ lẹ́yìn kò sí gbogbo ẹ̀rọ tó bá ti parí gómìnà ṣùgbọ́n lè lọ ṣe tẹ̀lé yẹn wọ́n ní máa ṣe gbogbo ọmọ yìí tó wà bẹ́ẹ̀ wọ́n tún ṣe ilé wájú nígbà tó wà senate náà bá jẹ president gómìnà kan lè president sí ní kò sí plan tó ṣe pé àwa la máa dìde tá a máa jà fún àwa. But mo notice wípé àwọn aráàlú ò kì í like láti sọ̀rọ̀ nípa governors wọn even when you are talking tẹ́ bá rí tẹ́ ẹ̀ mú àṣìṣe yẹn jáde tí wọ́n rí confam wọn ò ń fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa governors wọn only federal lóníkálùkù á máa pariwo what is it. tó wọ́n mọ̀ ìfọ̀ àwọn gómìnà ẹ̀ wọ́n kúrò sí àwọn. ẹ má bínú kọ́là ẹ bá wa ráǹdẹ̀ up ìṣẹ́jú kan àwọn èèyàn náà fẹ́ dá sétò. ẹ ṣe mo dúpẹ́ mà. àwọn náà máa tún ara mi. mo ń bọ̀ lọ́dọ̀ yín sà ìṣẹ́jú kan. ọlọ́run á ṣe àgbẹ̀jẹ̀ káàkiri tó lẹ́fẹ̀ẹ́ lómi. ẹ ṣé gan ni sà à ń gbọ́ yín sà. Hello, thank you ma. You are welcome. ẹni tó máa ṣe ló wà ń bẹ̀ yìí tí ọ̀rọ̀ mi yé yìí. Yes sir. ẹ fún di October ó máa ṣe ó ti bẹ̀rẹ̀ ṣé bóun ló fún local government ní autonomy. ó ti gba Kwara state lọ́wọ́ wọn. lọ́nà wo. bó ti gba ẹ̀fọ́kàn yín balẹ̀. tí ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ní ìdàrúwó is doing it. Tinubu Jagaban is the best man in the world. Ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ nǹkan tó ti bàjẹ́ fún 52 years. Kò sẹ́ni tó lè túnṣe lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni, kò sí abracadabra tó lè ṣe. Ọgbọ́n kan díẹ̀. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀, ẹ jẹ́ gbàgbé nípa Awólọ́wọ̀. Tẹ́rẹ́ni tó wà ń bẹ ní kí gbogbo wa ká fọwọ́ tì lẹ́yìn. Báwùsá sọ pé A káwa tó wà lẹ́yìn ẹ̀ máa sọ pé BCD. Ká sọ jẹ́ ká máa realize pé àti dé. Sọ̀rọ̀ kẹ́rù má bà á, tó ẹrù bá o. Ẹ rí nǹkan tí bàbá Tinubu ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbogbo èmi ni à ń kó mọ́tò wọlé brand new car ṣé mọ̀ pé bí bàbá ṣe wọlé wọ́n gbé táàtì yẹn ó di òkè yìí everybody ń wálà bàbá tún ti gbé wálẹ̀ o bàbá tún ti gbé wálẹ̀ o from 20% to 10% from used car from 10% to 5%. Nǹkan ti bàjẹ́
láti 1960. Out of the 16 presidents in Nigeria ní 12 ló wá láti northern Nigeria. Àwọn ló pa Nigeria jẹ́ pátápátá. bẹ́ẹ̀ni. Gbogbo owó tá a rí tó yẹ nígbà tí oil boom tó yẹ kàn fi dá lé iṣẹ́ sílẹ̀ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó bá ti di Friday lórí Gawon wọ́n á ti múra pẹ̀lú girlfriend wọn lẹ́kọ̀ọ́. Nígbà ayé drum ni mò ń sọ yìí o. Ọmọ Èkìtì bíi tèmi ni ó ní drum Ẹ̀dọ̀mán. Òun ló máa ń gbé pati wọn jáde. Wọ́n á kúrò lẹ́kọ̀ọ́ ní Friday. Gbogbo owó tá a rí gbà yẹn yẹ kàn máa fi dá lé iṣẹ́ sílẹ̀. Wọ́n á lọ fi ṣe pati ní London àti America. Wọ́n á ṣe máa bọ̀ ní ìdajì ọjọ́ Monday. Kò sẹ́ni tó question wọn gbà yẹn because àwọn ìyá wa òkè náà ń rò sí gbà yẹn òkè. But kò sẹ́ni tó mọ̀ gbà yẹn gbogbo nǹkan tá a ní làwọn Haúsá ti bá yí ẹ̀ jẹ́. Wọ́n ti wó mọ́lẹ̀ má jẹ́ àpèsè wọn kankan o. Wàhálà tán bá ti fẹ́ fà báyìí nìkan fà kí Tinubu àtàkì wọn. Tinubu yìí ní kẹ́ jẹ́ ká support. Wọn ò dẹ̀ fẹ́ kí Tinubu rí nǹkan kan ṣe in the sense that àwọn the same northern àná bọ́ síta tí wọ́n sọ pé Tinubu ò ṣe kankan. Insecurity ti take over gbogbo Nàìjíríà. Who are the people financing the insecurity? Àwọn wo ló ń sin insecurity? Àwọn wo ló ń finance insecurity nílẹ̀ Nàìjíríà? The same northerner. Ẹjọ́ mo fọ́ náà bẹ̀yìn ní next program yìí. Tí wọ́n bá ti ń sọ pé Tinubu ò ṣe nǹkan káwa Yorùbá ká máa sọ pé Tinubu ń ṣe bẹ̀bẹ̀. Ní next program yìí ẹni Yorùbá tó bá ti gbógun ti Tinubu ẹgbẹ́ ṣe pé tí ò bá ti ní ìjọba. Ẹgbẹ́ ká tó tọ́ múra wa àwọn Haúsá ìdílé lọ́wọ́ fún ọ̀fẹ́ kò ní kankan. Please, can I talk? Yes, we can hear you. À ń gbọ́ yín. Ṣọwọ́ láti afẹ́ lò fún ṣọwọ́ afẹ́ lò sùn tí a tọ̀. Ṣẹ́gun àdéhùn àdúgbò níjọba wa mọ́. Ilẹ̀ mọ́ bàbá títẹ̀ tí ní bàbá. Mo fẹ́ sọ kinní kan fún yín yẹ̀mí dára. Mo máa ń wo prógámù yìí. Ṣé rí insecurity tó ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí? Ọ̀kan gómìnà ní àṣẹ lórí paramilitary. We don't train paramilitary for terrorists. Ìbọn IS tí ẹ lè rí lọ́wọ́ paramilitary òjùkálà. Àwọn tí terrorists gbé dání GPMG, rocket, launcher. IS ẹ lè rí lọ́wọ́ paramilitary their police. So they train police for public. Public don't train wọn fún. Ṣé wá rí insecurity tí Nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí? President ló máa ń jẹ not governor. President ló ní àṣẹ lórí military. Àwọn mẹ́ta ní military, army, air force and navy. This is terrorist. Wọ́n terrorize ìlú ní àwọn ilé òkè ṣe nǹkan tọ́wọ́ ọlọ́pàá lè ká tọ́lọ́pàá fẹ́ face wọn. GPMG tó wà lọ́wọ́ àwọn general purpose machine gun tó wà lọ́wọ́ terrorist. Ọlọ́pàá ò lè operate ayélujáyé. So anywhere tí ẹ bá ti rí terrorist ní country, that is for federal order might give order to the air force láti locate wọn fighter jets. Àwọn army tó wà ń sálẹ̀ máa fún wọn ní all round defence wọ́n máa advance lọ bá wọn. It's my job, I'm army officer. You understand? Problem tẹ́mi ń béèrè mi ò sí kó tó kàn mí pẹ̀lú bàbá ṣe kinní kan bàbá ò ṣe kinní kan security ẹnìkan ló kàn mí bá ṣe ń para ìlú. Problem tẹ́mi ń béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣé ẹ̀ lè counter terrorist ìlú yìí ni? Báwo ni terrorist ṣe máa lágbára jù yín lọ tẹ́ máa negotiate pẹ̀lú wọn? What is that? Ibi tí mo ti ní ṣù pẹ̀lẹ́ ní bọ́ọ̀dì wọn nìyẹn gbogbo ìjọba dáadáa tó wà bẹ́ẹ̀ tán ṣe yẹ. How can terrorists overpower government ní ìlú ẹ̀ tán dẹ̀ romance wọn? Mo bí àwọn ọmọ lọ́yọ̀ state tí ó yẹ kó lò 48 hours. We did it in Liberia. We did it in Sierra Leone. Sudan náà tá àgbédè wọn ní Sudan ẹgbẹ́ Arab náà sọ. Òtẹ́dẹ̀ wọn yé wa àkọ́ǹkà wọn náà. Mo wà ń bẹ̀ náà 2009. Báwo wá ni terrorist ṣe lágbára ju ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ń ṣèjọba lọ jẹ́rí epo wọn nígbà wọn yẹ wọn ọ̀rọ̀ náà wọn nínú kò kàn mí. Terrorist wọ́n ṣe ń para ìlú ló kàn yín mi. Báwo ló ṣe máa pààyàn bó ṣe ń pààyàn yẹn? What? Yes. Your first primary duty is life as a president. Life to protect the citizens, their life.
secondary school ní secondary ní coastal road ẹni tó bá ṣàtúnkì orí ẹ̀ kò dá coastal road mọ́ tó bá ṣe iná lè ní àwọn tó bá ti padà níwọ̀n lè lo iná yẹn mọ́ you have to protect life first. bọ̀ kí ló dé tí kó tó kan president Bola Ahmed Tinubu because a gbọ́ wípé láti ìgbà regime bàbá Ọbásanjọ́ àtàtìkù ó ní terrorist ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà ẹ jọ̀ọ́ kí ló dé láti ìgbà yẹn gbogbo Edo state tí wọ́n jẹ kí ló dé tán eradicate ọ̀rọ̀ terrorist ní Nàìjíríà. ẹ kálẹ́ ṣé dáadáa lẹ́wà. ẹ má bínú ẹ ní sùúrù èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kẹ́ni yẹn land torí tí gbogbo wa bá sọ̀rọ̀ papọ̀ a ní gbọ́ra wáyé o. Yes, my question is on why terrorists is my lágbára ju federal lọ. Rárá, nǹkan tẹ́mi ń béèrè torí ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo wa àwọn èèyàn sọ wípé bàbá Tinubu terrorism ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé bàbá Ọbásanjọ́ kí ló dé tí Nàìjíríà gbogbo àwọn Edo state tó jẹ kó tó dórí Tinubu kí ló dé tí wọ́n ṣe stop kan eradicate terrorism. Nígbà táwọn eradicate ẹ̀ àwọn Jonathan àwọn Ọbásanjọ́ Yar'Adua ọdọọsì Buhari tó wọn eradicate ẹ̀ nígbà tí ẹni tó lòun ní agbára òun fẹ́ ṣe it's just a word give effective order to coerce àwọn méjì ló need chief of army staff and chief of air staff. Sherry brother mi ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yẹn ni wípé ẹ farabalẹ̀ kẹ́ gbálàyé mi sọ. nídìí àwa fẹ́ fúkṣọ̀ àwọn bàbá yìí tó ṣe ń gbọ́ mi àwa náà fẹ́ fúkṣọ̀ we are youth àníjì wọn mọ́ there is something I can do. Okay, ó yá ẹ fún mi ní another candidate yín best candidate yín tó lè take over ní next year. Ó dọ̀ mà ṣé ẹni gbogbo àwọn tó ń pè ní kàbá mi ní jẹ́ kán ló fi tí ìta wá níbo náà ti wá look at how. Ìyá mẹ́ta generation mẹ́ta náà gbà lọ́wọ́ ẹ̀ tó bá wá fi bájú tó fi bá mú tí Ọlọ́run ò jẹ́ kó bá ìrìn àjò yẹn lọ lónìí tó ní oore ọ̀fẹ́ láti dá private security group sílẹ̀ láti fi ṣe ọmọ ìran kóòtù ajíire ilẹ̀ Yorùbá lóore mi ò rò wípé ó yẹ kó ló lórí burúkú kan tó máa wò wípé kó nǹkan jókòó sí inú ilé òní kọ́lọ́fín ní comfort zone òun bí ti tèmi báyìí tẹ́ni mi ń kọjá living room mi ní ẹni white ṣe máa ṣe ò gbogbo private life mi fún ẹ tí n bá jáde gbogbo nǹkan tí mo bá ṣe white mo ṣe ní láti máa gbé online torí kíkiní lè ṣe kíni kó lè mọ̀ wípé mò ń jáde kó lè mọ̀ wípé mò ń live good kó lè mọ̀ wípé kíni ìkọ̀ọ̀kan tí mi bá ní rí ọ̀nà gbé gbà tí mi lè kó pamọ́ òun lẹ lè rí my life remain with my life and my family not social media mi ò ní láti wá ṣe prove anything for anybody online mi ò sọ fún ẹ pé celebrity ni mi ò sọ fún ẹ pé ọba ni mi àbíjòyè mi ò sọ fún ẹ pé mo jámọ́ nǹkan kan I am somebody like you èmi náà kàn ṣe little tí mo lè fi support ìran mi ni ìwọ mídíà tó ti sọ̀rọ̀ látànà kó tó dé ni tí orí ẹ bá pé bẹ́ ṣe mídíà òfò orí burúkú ẹjọ́ orí burúkú èmi ni máa kọ́kọ́ gbé èmi ni máa kọ́kọ́ sọ for your information gbogbo yín ẹ má rò pé bí mo mọ Facebook yín o gbogbo yín more than a year if not close to 2 years ni mo ti block gbogbo yín rand ní ìmọ̀ nǹkan tẹ́ ń ṣe lórí platform I don't know I don't want to know I don't care so má rò pé wo kò réyàn kò ṣe kinní kan wọ́n envy torí nǹkan tẹ́ máa fi mọ́ nìyẹn mi ò ayé ẹ̀ ò kan èmi o ṣùgbọ́n tí Ìgbòho ni mò ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó yẹ kó ti upgrade lórí ọ̀rọ̀ sísọ lórí kó present kò yẹ kó tún máa ṣe bí olórí burúkú nǹkan tí ò bá ṣẹlẹ̀ kẹ́ tó máa parọ́ ẹ̀ torí pé ẹ fẹ́ control traffic lórí platform yìí ṣé ti gbàgbé pé ayé èèyàn kan òun lè fi control traffic torí traffic yìí báyìí bí 20 million wú ẹ nísinsìn kò ní kó dọ̀là kó ṣe fídíò kan kí 100 kó wú ẹ ìwọ tí ọ̀rọ̀ social media bá yé ìwọ tí orí ẹ bá wà burú ló máa sáré ẹ̀yàn ní láti wẹ̀ iye 1000 ní láti wẹ̀ o ní láti trending géènì àtijọ́ tó ti ń trending kí ló géènì bẹ́ẹ̀ kí ni mo wá ń try láti sọ ẹ jẹ́ kó rí gbogbo wa jọ pé torí mò ń sọ ẹ máa rò péré ni ẹ gba lẹ́tà o ok ẹ believe pé address yín àbí orí yín fẹ́ ti burú both home and abroad ni mò ń sọ on behalf of Sunday Adéyẹmọ Ìgbòho ni mo fi sọ̀rọ̀ o kì í ṣe pé mò ń dá sọ o Ìgbòho ló ní kí n lọ sọ o ẹ lọ pé Sunday Adéyẹmọ Ìgbòho kẹni dára sọ nǹkan báyìí ṣé lóòótọ́ àbí rọ́ torí pé oníṣẹ́ ò ní jẹ́ kí iṣẹ́ òun bàjẹ́ olójú òní lajú èsílẹ̀ kí tàlùbọ́ kò wọ́
ẹjọ́ òfò àtàdánù tí ọ̀pọ̀lọpọ̀ wá rò online ẹ̀yin àgàgà mídíà tẹ́tí wà nù Yorùbá Nation tẹ́lẹ̀ ìjọ yẹ ká pẹ̀lú àwọn ẹlòmíràn jáwùrà torí mi ní pé àwọn mídíà yẹn lọ́bọ̀ wọn kì í ṣọ̀bọ èèyàn rẹ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mídíà tí wọ́n dúró ti Ìgbòho gbogbo ọmọ Yorùbá both home and abroad ṣùgbọ́n mo kàn fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ fún yín ni gẹ́gẹ́ bí Òòṣà ṣe sọ ipe gbogbo ẹ̀yin mídíà ẹ be calming down ẹ má fi òun bá Gani jà òun ò bá Gani jà Ìgbòho ò bá Gani jà rárá ó dàbí ìgbà tí wọ́n wá pé èmi náà pé wọ́n fẹ́ parí ìjà fèmi àti bá Gani mo dẹ̀ ní kó lọ sọ fún wọn wípé èmi ò lè bá ìgbà Gani jà ó ta ni mí tí mo fẹ́ bá ibà jà ilé bá Gani Ìgè Adam mi ilé bá jà ó ló ń bá mi jà òun ló lóun fẹ́ pa mí ó lóun bá dẹ̀ ti gbìjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tún járí mọ́nú fún èmi ò bá wọn jà you understand Ìgbòho ò bá Gani Ìgè Adams jà ìkíní Ìgbòho ò bá OPC jà any faction tó o bá lísì sí ọ̀rọ̀ ẹni Ìgbòho ó ní kí gbogbo wa ká jọ kó papọ̀ mi ò dẹ̀ tí ì mọ reason why tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ sangun akíkanjú ni yín ẹ lè kúrú ẹ lè ga ẹ lágbára jù Ìgbòho lọ ẹ ṣe oríṣiríṣi mi àti ìmọ̀ reason why tẹ́ ẹ ṣe tí ì lọ pé má yẹn kẹ́ ẹ sọ wípé ìgbà wo lẹ tún fẹ́ wọ inú igbó láti ṣàlóò pé kí ikọ̀ má ṣe wá o ẹ̀yin náà fẹ́ tẹ̀lé wọn àbí kẹ̀kẹ́ yín náà kàn ti ẹ̀kọ́ra yín jọ ní 2 mẹ́ta 4 bẹ́ẹ̀ yẹn torí Ìgbòho ó wà lọ́yọ̀ọ́ ṣóò náà ló máa wà lẹ́kìtì ṣóò ló máa wà lóńdó ṣóò ló máa wà ní Lagos ṣóò ló máa wà ní Kogi ṣóò ló máa wà ní Kwara bí mo yẹn bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ Ìgbòho ò bá OPC jà OPC ló ń wá gbogbo ọ̀nà láti sora wọn mọ́ Ìgbòho lẹ́sẹ̀ kí wọ́n lè wà relevant ìyẹn ní àlàyé tèmi tí mo hó yín ẹ̀yin mídíà ẹ má fi ìrù ẹkùn bá Gani Ìgè Adams jà ẹ jẹ́ kí ìrù ẹkùn kó lórí kó láṣeyọrí ire gbogbo mídíà Ìgbòho ní ká ẹ má fi ìrù ẹkùn bá Gani Ìgè Adams àti OPC àbí any other private security ilẹ̀ Yorùbá ó lóun ò ràn yín kẹ́ fi bá anybody jà kẹ́ fi attack anybody ìkìdá iṣẹ́ tí òun bá ṣe ẹ bá òun pariwo ẹ̀ kí gbogbo àgbáyé rí kí wọ́n mọ̀ torí wípé wọ́n ti bà àwọn lórúkọ jẹ́ wípé content creator làwọn wípé irọ́ ni wọ́n pa wọn ò ṣiṣẹ́ wọ́n kàn ń ṣe húhú ni sàkámàjẹ ni ṣùgbọ́n fún àwọn èèyàn kì í ṣe wípé àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ gbé àwọn fídíò yẹn síta láìpẹ́ láì jìnà ẹ ò ní máa rí fídíò kankan mọ́ ṣùgbọ́n ní àsìkò ìdí tẹ́ ṣiṣẹ́ ń rí fídíò ni wípé fún àwọn tí wọ́n ti bọ́ síta tí wọ́n ti pè wọ́n lórúkọ tí wọn kì í jẹ́ tí wọ́n ti bẹnu àtẹ́lu iṣẹ́ tí wọ́n ń ṣe níwọ̀nba àti private security tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fẹ́ kó gbérí tí wọ́n sọ nísọ wípé ìrù ẹkùn ó fẹ́ fi tákà OPC ó fẹ́ fi attack OPC ni ó fẹ́ fi kó gbogbo ẹgbẹ́ tó kù gbá wọn mọ́lẹ̀ kó jẹ́ òun nìkan Chief Sunday Adéyẹmọ ní kí n sọ fún gbogbo wa pé kò rí bẹ́ẹ̀ o ìdí nìyí ìwọ tí ọ̀rọ̀ bá dẹ̀ yé tó kìí ṣe alábòsí ẹ̀dá bó nìkan bá ṣe ní kò ṣe bá òun ṣe kan ni kò ṣe kó tó jẹ̀bi torí mo sọ fún yín láìmọye ìgbà mo ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú lọ́ọ̀yà Ìgbòho lórí ọ̀rọ̀ ìlú ẹkùn o mídíà tó o bá mo ń sọ nísìnyí o mídíà tó o bá kọ̀ tó sì sọ pé o fẹ́ control traffic lórí page ẹ̀ ọ́ channel ẹ̀ tó lọ mú ìlú ẹkùn tó lọ fi ń bá any other private security tó ń bàjá àbí Gani Ìgè Adams àbí OPC Àgbẹ̀kọ̀yà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá jẹgbà o wàá gba court letter o kò wá ní délẹ̀ tán tó bá lọ bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho pé kán wá bẹ́ẹ̀ dá sí Ìgbòho ò ní dá ẹ lóhùn o torí a ti ń ṣàlọ́sìn o kò wá ní dìgbà kẹ́ máa sọ pé Ìgbòho ni mò ń jà fún ṣe bóun ni mò ń dìfẹ́ǹdì kìnnìkan ó ní nǹkan ti sọ̀rọ̀ nísìnyí o tẹ́ ẹ bá nírọ́ ni tí ara bá balẹ̀ dáadáa mọ̀ pé bàbá bísí wọ́n á ṣe voice note á play ẹ̀ síta kẹfì tí ara yín gbọ́ wọ́n ní ká má fi ìrù ẹkùn bá anybody jà iṣẹ́ tó bá fẹ́ support àwọn gẹ́gẹ́ bí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho àwọn òun bá nǹkan táwọn bá gbìyànjú tí wọ́n bá ṣe wọ́n ní kó bá wọn gbé síta kó sì sọ̀rọ̀ ọmọlúàbí lé lórí kì í ṣe láti fi attack anybody torí ibi tí ọ̀rọ̀ dé dúró nísìn gbẹ́ngbẹ́ ti dẹ́kun kedere ti bẹ̀ wò mi ò rò wípé ó yẹ ká tún máa pe Gani Ìgè Adams mọ́ wípé ẹ yo orí ètò ààbò ilẹ̀ Yorùbá bí ìgbà tá a bá rí nǹkan sọ any media tó bá ṣe ìpè Gani wípé Gani o wá bọ́ síta o wá lọ jà o wá lọ defend o a jẹ́ wípé o lọ́rọ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹ̀ tó o bá dẹ̀ ní nǹkan tó fẹ́ present fún àwọn fans ẹ̀ kó ṣe dandan kó bọ́ sí online jókòó bí a kò fi yẹn rest instead tó fi máa wátawí tó máa sọ ẹ tó máa gbé ẹ dẹ́wọ̀n bó o wà ń Germany wá lọ
bó wà lábúrọ̀dù wà jẹ gbà bó wà láfíríkà wà jẹ. ó mọ̀ mí lánàá kó tó dé ní mi ò rán anybody o. tó bá jẹ́ ìwọ ló gbé nǹkan tí Ìgbòho gbé dání wàá mọ bó ṣe máa rákà dédé ẹ̀. iṣẹ́ tó bá ṣe ẹ bá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ọmọlúàbí ẹ má fi hàn ẹnì kejì léèmọ̀. díẹ̀ ẹ̀yin náà tí ẹ sì ń tẹ̀lé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho lọ sí inú igbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí wọ́n ní kí n sọ fún yín àwọn fídíò tẹ́ bá ṣe ń bẹ̀ ẹ máa edit ẹ̀kẹ́ tó jù sórí igbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n pè mí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ explanation tí à ń ṣe lórí àwọn bí Ìgbòho ṣe wọnú igbó láti lọ protect àwọn èèyàn bí oríṣiríṣi àwọn àlàyé yẹn wọ́n ní àwọn ò ní ìdí ẹ̀ lọ títí. àwọn fídíò tó bá di kàràǹgídá pẹ́ ní láti release fídíò ẹ máa rárá fi balẹ̀ kẹ́ edit kẹ́ tó ṣe kíni kẹ́ tó gbé jáde torí àwọn nǹkan kan wà ńbẹ̀ tí kò yẹ kẹ́ máa gbé jáde tó yẹ pé tẹ́ bá ti fail láti edit ẹ̀ tó bá jáde ó fa ọ̀tá fún Ìgbòho. tó bá wá jẹ́ wípé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ Ìgbòho either ó jẹ́ family ó jẹ́ ọ̀rẹ́ ó jẹ́ bí distance ní àbò súnmọ́ farabalẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ Ìgbòho má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò èmi ní kí n kọ́kọ́ gbé kí n lè reviews ẹ jẹ́ kó rí pé àtijọ́ tẹ́ tí ń gbé ẹ ti gbégbégbé ní Yorùbá Nation ẹ dìye òtọ̀dẹ̀ nínà kí wá ní wèrè ẹ tún ti bẹ̀rẹ̀ wèrè ní. meanwhile Ìgbòho ò join ẹgbẹ́kẹgbẹ́ kankan Ìgbòho ò bá àwọn anybody dá anything sílẹ̀ for now tó bá ní láti sìn síwájú tó bá ní any orúkọ gúrùpù kan tó bá gbé jáde àbí anything tí wọ́n bá sọ wípé Ìgbòho mọ̀ nǹkan kan pa ẹ̀ o irú ẹkùn security ilẹ̀ Yorùbá nìkan ni Ìgbòho gbé dání lọ́wọ́ ẹ̀ then support fún bàbá Tinubu lẹ́yìn yẹn kò tún sí nǹkan kan díẹ̀ lótìtọ́ ìwọ àtẹ̀mí mọ̀ wípé a máa ní láti support ṣe Sunday Adéyẹmọ Ìgbòho financially níwọ̀nba nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tí wọ́n lọ sí oko wọ́n nídìí àwọn nǹkan kan mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn bá sọ̀rọ̀ wọ́n dẹ̀